bàbá wa àríléyànsí àríléyànsí ajá wọn dá bẹ̀ni prosperity kẹ́mọ́mọ́ nira. ẹ̀kọ́ sẹ́kẹ̀rẹ̀ ẹ bá mi kọlù òdìlé bàbá wa àríléyànsí àríléyànsí ajá wọn dá bẹ̀ni prosperity kẹ́mọ́mọ́ nira. àríléyànsí lálùbáríkà nínú onímọ̀ tí ń bẹ láyé dákun ọlọ́run àrùn lẹ́rọ̀ ní ìgbàwà pé kárí àrọ́mọdọ́mọ. ẹ̀kọ́ sẹ́kẹ̀rẹ̀ ẹ bá mi kọlù òdìlé bàbá wa àríléyànsí àríléyànsí ajá wọn dá bẹ̀ni prosperity kẹ́mọ́mọ́ nira. ọ̀gẹ̀dẹ̀ bá ti pọ́n àyàyà dá sí ìrèké bá dùn tán àyàfọ̀ mẹ́gẹ́ lásìkò yìí ìtayé yìí ńlá dùn ẹ ò ní sanku lọ́lá ọlọ́run. ẹ̀kọ́ sẹ́kẹ̀rẹ̀ ẹ bá mi kọlù òdìlé bàbá wa àríléyànsí àríléyànsí ajá wọn dá bẹ̀ni prosperity kẹ́mọ́mọ́ nira. àríléyànsí àlùfáà ni àríléyànsí àlùfáà ni báwo bá rí mọ́kọ́ ó dá mi lójú nínú onímọ̀ táyé mọ̀ sí rèé ọba ló fún bàbá ní karamọ̀ ilé ọlá yín kò ní dá o. ẹ̀kọ́ sẹ́kẹ̀rẹ̀ ẹ bá mi kọlù òdìlé bàbá wa àríléyànsí àríléyànsí ajá wọn dá bẹ̀ni prosperity kẹ́mọ́mọ́ nira. ikú òjijì kò ní wọlé yín àrùn kárùn kó má fi ṣe yín kẹ́ má jáyé wẹ̀yìn lọ lánàá mi kò ní bàjẹ́ àmì àdára sí kò ní bàjẹ́ àmì àdára sí kò ní bàjẹ́ àmì àdára sí títí bàbá alágége kò ní bàjẹ́ àmì àdára sí títí ṣéwù adìyà kìlápá o kò ní bàjẹ́ àmì àdára sí títí ṣéwù kọ́dìrì díẹ̀lì kò ní bàjẹ́ àmì àdára sí títí ṣéwù àlìkábàrí kò ní bàjẹ́ àmì àdára sí títí ṣéwù àlìkábàrí kò ní bàjẹ́ àmì àdára sí ìtàlájáde bàbá làmúnìkún kò ní bàjẹ́ àmì àdára sí títí bàbá olókùn bímọ kò ní bàjẹ́ àmì àdára sí títí bàbá alágbàjì kò ní bàjẹ́ àmì àdára sí títí bàbá mi bàbá láti ṣe kò ní bàjẹ́ àmì àdára sí títí bàbá àgbàrí kìló mọ́ kò ní bàjẹ́ àmì àdára sí lọ́lá bàbá yìí bàbá kájọlá kò ní bàjẹ́ àmì àdára sí lọ́lá gbogbo àwọn àlùfáà kò ní bàjẹ́ àmì àdára sí lọ́lá ilé rẹ̀ mọ̀kámẹ́dínà kò ní bàjẹ́ àmì àdára sí. gógógógó lòun agogo dùn ó dùbẹ̀dùbẹ̀ lòun akérèmé Àjàní Àkéwì ìdè o ọmọọba tí fẹnu kọrin alájà nídé o ọdẹ tó yọ àtìbà bàbá mi àríléyànsí o. Aláàjì Amada ni mò ń pè wù ẹ bá ń ṣe ṣéwù àríléyànsí gbogbo jàmọ́ ṣéwù àríléyànsí olóríire bámi alárẹ̀ mú ẹ o ní mo sì àríléyànsí tí mo rí yẹn àlùfáà ní bábárí mọ́kọ́ ọlọ́run ló fi iṣẹ́ ràn kì í ṣèyàn bàbá mi àríléyànsí o. ẹ lè máa ṣe àpàtẹ yóò sì máa ka iṣẹ́ tí ọba yín lọ́wọ́ jẹ́ Olódùmarè onígbé wákà yín mọ́lé ẹ ò ní relẹ̀ ẹ mọ̀ ń gbọ́ o wàrà bánà wùmọ̀ kánà àlíyà ààrẹ mọ́ ọmọ kú lódò ọmọ kú lódò onígbórí nìyí ara Ọ̀yọ́ mọ̀ ọkọ̀ ọmọ eléégún ṣèkété wéré ara gbórí wọn kò lódò omi ikú ni wọ́n pọ́n mu nílé bàbá yìí o ikú lódò tó ti gbórí wa ọmọ ẹdìyẹ sùn wọ́n ṣe bí kíkú ló kú kí wọ́n tó lọ ta tán ẹdìyẹ dìde ó yan fanda ọmọ kú ẹ̀kọ́ ọmọ
jàdú àkàrà ọmọ egungun mẹ́ta ọ̀nà àgbìní ọmọ ọ̀lẹ̀lẹ̀ mẹ́fà ládùúgbò ìwọ jèjì kí èmi jèjì kíta tọkùn òkò ó ra nínú gbà o ògògó ọmọ kú lódò àwùsì ògògó ọmọ kú lódò ilé bàbá yín wọn ò láàrẹ̀ bàbá ní gbogbo yìí jẹ́ kán rí kése onítorí bàbá níṣe aládùúrè bàbá náà ni alágbìn nípa bàbá náà ló jẹ́ o alájà bàbá alátò bàbá níṣe sábà ògògó ọmọ akúdà o àgọ̀ ọmọ arúgbó o ọmọ arúgbó ọjà mọ́ta òkúta gbẹdọ́jà tí ó ta òkúta gbẹdọ́jà tí ò lówó ni bàbá yín dáṣọ fún tí wọ́n ń pè lẹ́kùn bàbá mi Àrẹ̀mú orígun méjìlá agbé bí ọmọ ẹni ìpọ̀nà mẹ́fà làábò àbàjá ní Ọ̀yọ́ dá lójú ọ̀nà méjì ni wọ́n mọ̀ kì í sí ọmọ péyàn tó bá kìlẹ̀ ògbórí tó fi dàgbà sílẹ̀ oko kì lásán ló lọ ọmọ òkú erin ìjà lẹ́kọ̀ọ́ erin gbàgbó kankan ààyè ajá wọn sì wọ́n tọ̀ ọ̀dàn kékeré ó forí àìkú bí wọ́n bá jà wọn rè lórí ilé o lónìí wọn mọ relé tàpá léhùn pé ẹ̀yin arábà wọ ọmọ dàpánu ọmọ kẹsẹ̀ tí kẹsì lówó ikú tàpá wọn ò yẹ ni àìkú tàpá wọn ò yẹ ènìyàn ṣe ní tàpá àákú tápà bá kú wọn ní kó wọ́ tutù òwú o wọn ní kí n wá fara oyin wọn ní kí n wá fara oyin kí n tún wá gbogbo idẹ náà sí wọn ní kí n wá kẹ̀kẹ́ òjé fi ń wẹ̀ lájòfà Àjàní tá a bá ti ó tutù òwú tààrà fara oyin tààrà gbogbo idẹ tàrí kẹ̀kẹ́ òjé fi ń wẹ̀ lájòfà níbo láti rọ́jọ̀tọ̀ ènìyàn tí ó wọlé lóòrò lẹ́yìn ọ̀sọ́yẹ tàgbà sọ́lé ìdíje yàn arábàwọ̀ ọmọ dápánu níbẹ̀ lẹ́ranko mẹ́ẹ̀ẹ́dínlógún láwọn ó joyè lódò wọn láwọn tẹranko tí ó joyè àmújàgẹ̀ ilé bàbá yín ni bàbá mi Àrẹ̀mú o Elédùmarè ò ní jẹ́ kánjú kò ìgbà yín tí ń dùn yé Elédùmarè ò ní jẹ́ ọ̀tán ọmọ Olú ló bí sí òye ọmọ Olú ló bí sí òwà èrò bá mi kọ́ ọmọ Tápà wo ọmọ Olú ló bí sí.